bẹ́ẹ̀ mà ni ìjà mà ti parí kẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà mà lọ parí ìjà tí wọ́n fogún ọdún parí tán fọ̀gbọ̀n oṣù parí náà mà lọ parí láàrin wákàtí mélòó kan. ìjà wo ló ń tọjà tó ń lọ láàrin MC Olúọmọ àti Mustapha Sego Adékúnlé Àjàgùngbàdé wọ̀ ó mà lọ parí nílùú Ọ̀fà níbi tí ọ̀gá àwọn pátápátá nígbà kan rí Yàsín níbi tí ọba Ọ̀fà ti fi jẹ Báṣọ̀run Ọ̀fà tó sì fi ìyàwó ẹ̀ náà jẹ yèyé Báṣọ̀run Ọ̀fà náà làwọn lọ́balọ́ba bíi ọba Olúpo ìyẹn Tàjàṣẹ́ẹ̀po bẹ́ẹ̀ náà làwọn ọba tó wà ní agbègbè bẹ́ẹ̀ wà lórí ìjókòó níbi tí wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ wípé kí gbogbo ẹ̀ kó parí síbẹ̀ kí àwọn ò fẹ́ gbọ́ gbogbo gbogbo àwọn fẹ́ kó ṣe kí ni kí gbogbo ẹ̀ kó dópin. bẹ́ẹ̀ náà ni ọ̀gá wọn nígbà kan rí ìyẹn Báṣọ̀run ìyẹn Yàsín tó ti di Báṣọ̀run tìlú Ọ̀fà náà sọ̀rọ̀ wípé inú òun ò dùn bó ti jẹ́ wípé MC ọmọ òun ni Sego náà mú òun ni wọ́n sì wá parí ìjà náà wọn ò rí parí wípé inú òun ò dùn bí àwọn méjèèjì ṣe gbọ́n mi sí omi ò tó kò dùn mọ́ òun nínú òun fẹ́ kó tán pátápátá. bẹ́ẹ̀ náà ni ọba aládé tìlú Ọ̀fà ìyẹn Ọlọ́fà ìyẹn wá sọ wípé ẹ̀yin ọmọ wọ̀nyí ẹjọ́ tán. bẹ́ẹ̀ náà lọ fún MC Olúọmọ ní gbohùngbohùn tó sì sọ̀rọ̀ wípé gbogbo ẹ ti tán nínú òun tipẹ́tipẹ́ láti ìgbà kan ti kọ́kọ́ yanjú ẹ̀ náà ló ti tán nínú òun. bó ṣe sọ yìí ni ọba aládé ti ìlú Àjàṣẹ́-Ìpo Olúpo Àláelú ìyẹn náà bá gba gbohùngbohùn ló sọ wípé wọ́n ti fa ọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ tí àwọn náà ń gbọ́ wípé National Union àwọn NURTW wọn kì í ṣoníjàgídíjàgọ̀ ọmọ rẹ̀ mà níwọ̀n bí wọn ò bá kí ń ṣọmọ rẹ̀ èyá jẹ́ tí ọba Ọ̀fà fi wá mú ìkan nínú ọ̀gá wọn ní ìgbà kan rí fi jẹ Báṣọ̀run tìlú Ọ̀fà tó túmọ̀ sí wípé ọmọ níbí níran ni gbogbo àwọn onímọ́tò àwọn NURTW wípé ọmọ rẹ̀ bí iyán mà níwọ̀n òun lòun fi wá ń sọ òun sọ ti adé òun sọ ti ọba òun fi gbogbo òun gbẹnu gbogbo àwọn lọ́balọ́ba ládéládé tó wà lórí àpèrè òun fi sọ wípé wọ́n jẹ́ kí ìjà yìí yanjú gbogbo bó ṣe ń yanjú ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn náà ń wò pé kí ló wá ṣe ọmọ àwọn màlà àwọn méjèèjì kò yẹ kó máa wá gbé ìjà yìí pò yí ẹnu lòun fi wá sọ wípé ọba máa ń pàṣẹ ni o ọba kì í dábàá òun pàṣẹ àṣẹ tòun kó papọ̀ mọ́tọ́lọ́fà àti àwọn ọba tó wà ń bẹ̀ wípé gbogbo ẹ̀ kó tán sí wọn nínú. tẹ́ bá wọ páàkì ní rí MC Olúọmọ bẹ́ẹ̀ wá pákejì rí Tàfá Sego táwọn méjèèjì wà lórí ìdúró bíi pé wọ́n ń jẹ ẹjọ́. bẹ́ẹ̀ náà ni Báṣọ̀run ìyẹn ni àwọn náà wà lórí ìdúró tó gbadé sórí àti oyè wọn tí wọ́n dúró wípé a máa yanjú ẹ̀. bẹ́ẹ̀ là ń gbá àwọn ọmọ ẹgbẹ́ àwọn ti Pọ́ọ̀lù àti Àpólò oníkálukú pariwo ẹni tó tẹ̀lé àwọn tó ń pariwo ìjọba Sego àwọn kan náà ń pariwo ìjọba láriwo ń lọ. bẹ́ẹ̀ náà làwọn lọ́balọ́ba yẹn ní ẹ jẹ́ fún wa lọ́rọ̀ sọ ẹ jẹ́ àsọ̀rọ̀ yìí kó sì tán síbẹ̀ àwọn ò fẹ́ nǹkan kan ju kí gbogbo àti kó parí kó lọ sópin ìgbàgbé nítorí pé ọ̀rẹ́ ni yín èyá ṣe tíṣẹ́ máa wá dé jálẹ̀ láàrin yín wípé àwọn fi gbogbo orí adé tẹ̀ wọ́n wípé àwọn ò fẹ́ gbọ́ nǹkan kan mọ́ àfi kí ìjà yìí kò yà tán ni o. bẹ́ẹ̀ náà lọ sọ pé kí ìjà yìí kó tán òun náà ní ọ̀nà àbáyọ sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílé ayé o nítorí pé ọmọ ẹgbẹ́ ti dá méjì àwọn kan bá MC lọ bẹ́ẹ̀ làwọn kan bá Sego lọ èyí ò sì dáa kí gbogbo ẹ̀ parí kóníkóni wọ́n lè fi òṣùṣù ọwọ̀ wọn gbá ilẹ̀ ó sì mọ́ tónítóní. èyí ni ọba Olúpo Àláelú ọba Àjàṣẹ́-Ìpo òun ló sọ níbi ayẹyẹ tí wọ́n ti fi Báṣọ̀run jọba ìyẹn Yàsín tó fi jọba ní ìlú Ọ̀fà. ìgbà tó sọ yìí tán tí ẹ mọ̀ pé ní ti sọ yìí kó ti tán ní òun bẹ́ẹ̀ náà ni Sego wá ní ó dọ̀bálẹ̀ bí ọmọlúàbí ó sọ fún wọn wípé ó
ṣùgbọ́n kù Ajagungbadé lòun, Ajagungbadé wà nítorí pé òun jagun tóun fi gbadé ni. Adé kí ló wá gbà? Adé orí ọ̀kín, ìyẹn àwọn ò mọ̀ o. Ṣé adé NURTW òun ni wọ́n gbà? Ìyẹn kù sí wọn lọ́wọ́ ṣá o. ṣùgbọ́n bá ṣe ń bá lọ láníkà mú wá fún yín. Ṣe mọ̀ wípé èyí tó bá ti ń lọ àwọn ò fẹ́ kétí yín di bó ṣe ṣẹlẹ̀ lọ́fà ọjọ́ ọmọ alálọ́mí. òun làwa ní ká gbé wá fún yín o bí ó ṣe ń lọ nílùú Ọ̀fà làmú wá fún yín láàrin Sego àti MC Olúọmọ. mo wá padà sí i nígbà tí Ajagungbadé wá sọ̀rọ̀, ó ní wọ́n ti yanjú ẹ̀ ó ti tọ́nú òun, ṣùgbọ́n kọ́kọ́ òun bíi Mr. President ìyẹn MC Olúọmọ wípé ó ku èèyàn kan, òun ní ta ní ọmọ bíbí ìlú Ọ̀fà. Ta ló wá ń sọ? ọba ló ń sọ. òun náà ni Zagazaga, òun ni Koko Zaria, wípé wọn ìyanjú ẹ̀tọ́ o, wọ́n máa yanjú ti Zagazaga ìyẹn ti Koko Zaria náà mọ́. ṣùgbọ́n Mr. President máa wá dá bíráǹchì Zagazaga padà fún ìyẹn ní Òṣòdì. ṣé ti mọ̀ wípé Òṣòdì ní Zagazaga wà? ṣùgbọ́n ẹ jẹ́ mú yín sí ẹ̀yìn díẹ̀ kí n sáré sọ fún yín. sọ̀rọ̀ pé bí ọdún mélòó kan sẹ́yìn láti mọ̀ wípé Zagazaga yẹn Koko Zaria àti MC Olúọmọ ìgbín àti karahun ni wọ́n. bí ìgbín bá fà ìkarahun máa tẹ̀lé ni. ṣùgbọ́n láìka ọ̀dẹ̀ rí pé àwọn méjèèjì oníkálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ torí ọ̀fọ́n tọ̀ sí gbẹ̀gìrì. a sì mọ ohun tó ṣẹlẹ̀ láàrin Koko Zaria àti MC Olúọmọ. nǹkan bá kọ̀dẹ̀ rí ni wípé Koko Zaria kò lọ bá Tafa Sego, wọ́n jọ jẹ ọmọ ìyá. a sì rí pé àwọn èèyàn tẹ̀ ń gbé kò yẹnu wípé kí ló wá lè ṣẹlẹ̀? ìrìn àjò ọjọ́ tó ti pẹ́, ẹni ìmùlẹ̀ tó jẹ́ wọ́n jọ wọ́n jọ ń jẹ, wọ́n kàn sì ti pàṣẹ kí ni wọ́n jọ pààlà fúnra wọn. kí ló lè ṣẹlẹ̀? àwọn kan tẹ̀lé wá sọ wípé ṣe ni MC Olúọmọ kò lè ṣe kí ni, kò lè trust Sego mọ́. àwọn kan tún sọ wípé Sego gan kò lè ever trust Koko Zaria báwọn aráàlú bí gbogbo wọn ṣe sọ nìyẹn o. ṣùgbọ́n nísìnyìí a rí pé MC Olúọmọ gba bíráǹchì ti Koko Zaria tó wà lóṣòdì, ó gbà lọ́wọ́ ẹ̀. èyí ni Mustapha Sego fi wá sọ níbi tó ti ń yanjú àwọ̀ wọn wípé àwọn méjèèjì wọ́n ti yanjú, àwọn ti gbọ́ o, ṣùgbọ́n wọ́n máa yanjú ti Koko Zaria àti tẹ̀mísí náà wípé Mr. President EMC ó máa dá aṣèlérí á sì múṣẹ, ó máa dá bíráǹchì ti Sego padà. lẹ́yìn yìí òun ni gbogbo ẹ̀ parí pátápátá o. ṣùgbọ́n ní ti òun ó ti parí bọ́ ní ti Sego, wọ́n ní ti Koko Zaria wọ́n sì máa mú wá, wọ́n máa yanjú ẹ̀ pátápátá, àdẹ̀dá branch ẹ̀ padà. èyí ni gbogbo tó ń nù ńlẹ̀ ló fi máa tán. bẹ́ẹ̀ làwọn ẹlẹgbẹ́ gbígbé ta lọ ní àsọ̀rọ̀máṣe Mr. Do can do, Mr. Talk can do, Mr. Do Àjàsádé Àgbàdé gbogbo ẹ̀ lọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe kíni, lọ́ bẹ̀rẹ̀ sí ní pariwo. èyí la nípa mú wá fún yín nígbà tá a máa bá ọkọ lọ́wọ́ comment section lọ sọ fún yín èyí tí àwọn èèyàn sọ àti ojú tí àwọn èèyàn fi wò ó. ẹ jẹ́ àwọn comment section, ẹ má kúrò ń bẹ̀, ẹ jẹ́ àwọn comment section. ṣèbí lórí comment section yẹn náà la ṣe wà báyìí nígbà tí ẹnìkan tí ó ní orúkọ òun jẹ́ Dèjì Kamal ó ní gbogbo ènìyàn tí ó bá ṣẹlẹ̀ ká ìdẹ̀dà tí wọ́n bá wo fọ́nrán yìí ẹ rí wípé ọ̀rọ̀ tó wà níbí kì í ṣe ń tó lè, nítorí wípé ọ̀rọ̀ pèsè jẹ ní gbogbo àwọn ọ̀rọ̀ tí Koko Zaria ti sọ yìí. Dèjì Kamal ní wípé òun ò fi ìgbà kankan rí i pé bóyá kò dáa, torí pé òun fúnra rẹ̀ pé MC wípé kí MC jáde wá tó bá jẹ́ wípé nǹkan tóun sọ pé bóyá irọ́ lòun pa, ṣùgbọ́n títí di àsìkò yìí wọ́n ní MC kò jáde láti wá sọ wípé bóyá irọ́ ló pa àbóòtọ́, tó túmọ̀ sí wípé bọ́rọ̀ bá ti pèsè jẹ a jẹ́ wípé òótọ́ ni. Adétáyọ̀ Jẹ́dìmí ní bẹ́ẹ̀ ni wípé Sego ṣe ń tó dáa ní ọ̀nà tí kò bójúmu, pé ń tó ṣe dáa ṣùgbọ́n ọ̀nà tó gbà ṣe yẹn kò fi bẹ́ẹ̀ dáadáa, torí wípé ìjà tí wọ́n parí àárín òun àti MC ni, torí pé ọ̀rọ̀ Koko Zaria pẹ̀lú MC ọ̀tọ̀ òun ni ọ̀rọ̀ tí wọ́n wípé wọ́n dalẹ̀ ara wọn nípa bí wọ́n ṣe fọkàn tọ́ra wọn ní òun. ó wá ní dípò bẹ́ẹ̀ ó yẹ kí Sego kí ó kú lọ sọ fún àwọn ọba yẹn lábẹ́lẹ̀ wípé kí wọ́n pe MC kí wọ́n bẹ̀ẹ́ pé kó bá Zagaza kí ó bá parí ìjà náà ni. ṣùgbọ́n bí ó ṣe yẹ kí aṣíwájú dáadáa ṣe
òun ni Sego ṣe ìṣùgbọ́n tó bá díjọ́ míì kí ó wá àsìkò tí ó bá yẹ fún nǹkan nítorí wọ́n ní ìka tó bá tọ́ sí múlà àfihàn mú bẹ́ẹ̀ ọ̀rọ̀ máa ń wà nígbà míì tí kì í sáàyè ìgbà àyè sì máa ń wà tí kì í sọ̀rọ̀ pé yẹ kó dúró títí di àsìkò tí irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá ọ̀rọ̀ Zagaza àti MC mu náà yóò bá mu kó tó di pé bẹ̀rẹ̀ sí ní sọ jáde bẹ́ẹ̀ ni bákan náà ni ẹnìkan ní wípé season film lọ́rọ̀ wọn o wípé kò tiẹ̀ lè tán torí bí wọ́n ṣe ń parí ẹ̀ òun ló tún rú gbọ́gbọ́ sókè sí i Àtàndá Sodiq ní wípé ní kété tí MC sọ wípé ọ̀rọ̀ yìí ti tọ́kọ̀ sí kankan nù mọ́ ní Sego ní ó dá kó dá Zaria padà pẹ̀lú branch tó gbà lọ́wọ́ ẹ̀ tí ó sì ní pé kò sí ní tó jọ lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ náà ni Sego ti sọ wípé ajẹ́ wípé ọ̀rọ̀ yìí ò tí ì lè níyanjú nìyẹn sì dẹ̀ sọ wípé kò sí wàhálà káwọn máa fà á já nìṣó nítorí wípé tó bá jẹ́ pé ti kókó ni kò sí ní tó jọ pé àṣà tí ò ní kán òfúùtù fẹ́ tẹ̀ kí wọ́n lọ rè tú dànù bẹ́ẹ̀ Ìdòwú Adéníran ní wípé alábòsí ni Zaria Usman Oyenusi ní ìgbẹ̀yìn alábòsí bẹ́ẹ̀ Adétọ́lá Alfred Ògúnnúbí ní ìdí rèé tí òun kì í ṣe fẹ́ dá sí ìjà oníjà torí wípé tí àwọn méjì bá parí ìjà tán ó ṣeé ṣe kí wọ́n fi orí tòun fágbọn ni ṣùgbọ́n ní ìdà tí ọ̀nà ìfi ṣẹlẹ̀ olódàbí ni wípé Zagaza fúnra rẹ̀ ó ní ó dín dìjà pẹ̀lú MC ní kì í ṣe pé bóyá ọ̀rọ̀ Sego òun ló dìjà MC àti